Ọ̀rẹ́, inú mi dùn fún ẹ gan. Inú mi dùn fún ẹ gan gidi ni. Seriously, me I'm happy for you. Ẹ wo mo fẹ́ sọ fún yín náà pé ẹ ṣé mo dúpẹ́ ni. Ẹ mọ̀ wípé mo appreciate yín gan. Gbogbo bẹ́ẹ̀ ṣe dúró tì mí. I can't thank you guys enough. Mo fẹ́ kẹ́ mọ̀ pé tí o bá sẹ́yìn kò sí mi náà. Owó ọ̀rẹ́ tí o bá sí Ọlọ́run ọba kò sí gbogbo wa. So tẹ̀rọ ọ̀rọ̀ tí ẹ̀ bóyá máa jẹ́ káwa náà tètè ronú àti tètè wá nǹkan kan ṣe. Kò yẹ àwa náà láti tètè fẹ́ yà o. Ọ̀rẹ́ fine, o ti sọ pé o ṣe bá chief. I don't want any bad chief. Bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ náà ló ṣe wà. Okay. Fine, aṣá ti wà ní ọ̀sẹ̀ wedding ni. O dẹ̀ ti sọ pé o máa fò nílẹ̀ fún wa. Of course. O possible kó tún fọ̀lá náà lẹ̀ fún wa. So nǹkan tí mo wá fẹ́ ṣe lélẹ̀, èmi fẹ́ surprise kan tẹ́mi fẹ́ ṣe fún ẹ lónìí. Surprise. Yes, surprise. Tí o bá ṣáà ti ń ṣe nǹkan tó máa hot ìyàwó mi because mo fẹ́ kẹ́ mọ̀ pé mo nífẹ̀ẹ́ gidi gan. Come on. Ọkọ ìyàwó, eléyìí kì í ṣe nǹkan tó máa hot ìyàwó àtọ́. Tọ́mú kan fẹ́ padán kékeré kan ni. Kí ló ṣẹlẹ̀ gan tí wọ́n gan kan pariwo kí o ní surprise? Tí ẹ ṣe nǹkan tó fẹ́ ṣe, ká tí ẹ mọ nǹkan tó fẹ́ ṣe gan káwa náà lè ronú nǹkan tá a máa ṣe. Kò ń ṣe pé mi ń ronú surprise tẹ́mi fẹ́ ṣe, mi ti ní surprise tí mo fẹ́ ṣe already ńlẹ̀ ni. Yes, because àlejòjọ́ rẹ̀ ká máa bára bọ̀ kó wá tó rú àsìkò báyìí ká má tẹ̀lé múnú ọ̀rẹ́ wa dùn. Ìwọ ni wọ́n ronú nǹkan tí wọ́n fẹ́ ṣe. Èmi sọ fún ẹ pé mo ò ní surprise. Mo tí wọ́n bá ti ṣe tiẹ̀ ń sìn, èmi náà máa ronú tọ̀dọ̀ mi. Ṣé tọ̀dọ̀ ẹ náà kárí? All right, ẹ kàn fún mi ìṣẹ́jú díẹ̀. No problem. Ẹ máa rí dánwò nsìn. Idakeji. Ayọ̀ ló yẹ kí ìfẹ́ yìí jẹ́ o, ìbànújẹ́ ni. Alábàwí alábàárò ti wá dọ̀tá ẹ̀. Ajá torí ní tẹ́lẹ̀ tó ń jùrù. Nísìnyí orí ni ó ń gbọ́, akọni lóminú. Torí pé ajá kì í dédé gbọ́. Mo wọ́rọ̀ gun àga lọ nítorí olómi. Mo délé olúgbọ́n àjẹrò wípé kan bá ń bo lómi. Ẹ̀ṣẹ̀ tí ń bá ṣẹ̀ olómi dáríjì mi ìdàkejì o. Bó ṣẹ̀ṣẹ̀ ni mo ṣe lómi ẹ bá mi bẹ̀ ẹ́. Torí kò yẹ mi tán kò sí ẹnìkan. Kò yẹ ẹnìkan. Ọ̀rẹ́ ò sí mọ́ kárẹ́ ní bárí màá lókù. Ìwọ ló pọ̀lẹ̀ kó wá jà ó tún pọ̀lọ́ kó wá mú. Inú ẹ̀dá jìn gan. Ènìyàn ṣòro wọ́n rọrọ̀. Inú ẹ̀dá jìn gan. Ẹni mọ̀ ní ní ṣe ni wọ́n rọrọ̀. Ìwà ẹ̀dá rọrọ̀. Ìdàkejì o. A ò rí irú èyí rí, a fi ń dẹ́rù bà lára mi. Ara mẹ́rí rí. Ọ̀rọ̀ rí ọlọ́gbọ̀n látẹ̀. Ara mẹ́rí rí. Ìdàkejì ìfẹ́. Ó dé gbà látẹ̀ ọ̀ká wọn borí. Ìwà dára. Ìdàkejì. Àṣẹ rere àṣẹ bàjẹ́ ẹ múra sí. Fún mi, a lè máa bára wa rìn ká má bára wa sọ̀tọ̀ ọ̀rọ̀. Ó dáná nígbà tí mo wọlé ń bí báyìí orí ìkúnlẹ̀ ni mo bá ọmọ yìí. Ó yá jọ nítorí Ọlọ́run. Nǹkan kí nǹkan tí ọmọ yìí ò bá ṣe fún ẹ bu ọlá tèmi bá mi forgive. Kò sí ètò sọ tó parọ́. Ọlá àti ẹ náà ni màá wá wò báyìí sí. Àmọ́ torí Ọlọ́run, ìwọ tó ń báyàn bẹ̀bẹ̀. Ṣó ti question ẹni tó ń bá bẹ̀ tó sọ pé ẹrú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yìí. Tèmi fi lè sọ pé kó máa lọ pé ṣó ti ṣe ẹrú ẹ̀ṣẹ̀ báyìí rí. Ṣó ti bí? Ǹdọ́. Ẹ jẹ́ ń bá ẹ bí.
Àǹtí Rámọ́tà. Ma. Ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ ẹ ṣe tí mo fi lé yín bọ́ta pé ẹ ní bá mi ṣiṣẹ́ mọ́. Ẹ jọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹ́ lóore. Ẹlẹ́ẹ̀kẹta ni ma. Ẹlẹ́ẹ̀kẹta. Ṣé ti gbọ́? Ẹ fi lè fa mi létí mi ní ṣe wẹ́ mọ́ ẹjọ́. Mi ti gbọ́. Ìgbà tí mo ti fẹ́ láyé dára àkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì tó fi ṣe lórí ẹlẹ́ẹ̀kẹta. Ṣé wọ́n á gẹ́gẹ́ bí ìdí ọ̀gbọ́n tí wọ́n gbẹ̀rẹ̀ láyè wọ́n lulẹ̀? Èmi ni mi ń fẹ́ láyè bọ́ sáyé irú ẹ̀wọ̀n níbí báyìí. Kí ló ń ṣe inú ilé yìí náà tí mi ò lè ṣe fúnra mi? Tó bá ṣe wá di kàráǹgídá máa gbọmọ ọ̀dọ̀ mi ló bá tán. Adé mi ò fẹ́ mọ́nú ilé mi ò fẹ́ mọ́ nìyẹn. Wo jọ ń torí Ọlọ́run jẹ́ ká fi ẹlẹ́ẹ̀kẹta yìí jẹ́ ká fi fà létí. O ò lẹ́bi ẹni tí mo rí lálẹ́jọ́ lélẹ̀. Yes, ìwọ ni mo rí lálẹ́bi because abánirin máa mọ̀ wọ ẹni ọ̀tẹ̀ ni ọ̀tá mi ló fẹ́ jẹ́. Ó mọ̀ mí dáadáa ọ̀rẹ́ mi, ó mọ̀ mí, ó mọ̀ gbogbo wa tí mo ní, ó mọ̀ pé gbogbo nǹkan ni mo dá sí, àmọ́ pé kéèyàn kan forgive èèyàn, ó mọ̀ pé mi ò kì í ṣe. I don't forgive. As in the word forgiveness is not in my dictionary. I can't forgive her. So, as it is, bí mo ṣe ń wo ẹyẹ, it is better you just leave my house. Ṣé ìgbà tí mo gbọ́ pé òun bọ̀ báyìí tó bá dé nǹkan tí mo ti. Ìjà! Ìwọ náà bẹ̀bẹ̀. Ẹjọ́ mọ́ mi ẹjọ́. Ìjà! Ìwọ ti gbá báyìí. Tó bá ti ṣe ìjọ ọ̀run, ìgbà ìyá ìjà! Ọ̀rẹ́ mi bó ṣe dá tó ní ẹwà tó ikú ọjọ́ kan yìí náà ni. Tó bá rí aṣọ tó mú pàtí tá à ń lò wàá ṣe wàá. ọlọ́pọ̀ látẹ̀ ara ìdákẹ́jì ẹ káàbọ̀ mà ẹ kú àtàárọ̀ ẹ jẹ́ bá ń gbé báàgì ẹ káàbọ̀ mà. ó bá gbé báàgì lánàá ni tí o ti bó ṣe. ìdákẹ́jì. òkè ló máa ń ṣe arábìnrin yẹn ṣé kí wọ́n kí wọ́n sì hàn ọ̀dáhùn láti máa ṣe bí ayé àìsàn wà lára tèmi náà tó bá ṣe pẹ́ fún mi sálárì máa fọ́ọ̀kì yín ọ̀dànù ó bọ́ ṣe rí ẹ máa bójú yín jẹ́ńjọ́ kan èmi náà ò ṣe bẹ́ẹ̀ náà ṣe ara mi ò yá o máa jẹ́ kí sickness mi ò ní láì fún mi láti ṣe. àpòkù ṣe kà múra ilẹ̀ máa tó mọ́ ẹni mọ̀ nínú ṣe ní. Excuse me. Jọ́ torí Ọlọ́run sórí bí mo ṣe ń bọ̀ láti tàǹsán yìí ohun yẹn pọ̀ orí dẹ̀ ń fọ́ mi mo expect pé kí n wọlé kí n relax mi ò fẹ́ jọ́ mi ò dẹ̀ fẹ́ nǹkan so tó bá mọ bó ṣe dìde tó dẹ̀ pààkà rẹ̀ síwájú mi jọ́ torí Ọlọ́run bá mi pààkà rẹ̀ padà sórí ìjókòó yẹn because mi fẹ́ wàhálà. Fún mi. Mi ò fẹ́ stress. Just listen to yourself. Ìwọ náà gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu. Fún mi ó jáde kúrò nílé láti àárọ̀. Ó dágbére ibi tó ń lọ fún mi. Mi ò fi bínú. Ó tún wá wọnú ilé wa. Mo tún wá ń welcome mi. Wá ń sọ fún mi pé kémi park well. Kémi dúró sí lẹ́yìn tèmi fún mi. For crying out loud fún mi ìyàwó lé ni ẹ́. Bí o mọ. Ìyàwó lé ni ẹ́ báwo ló ṣe máa jáde tó ní dágbére fún mi? What is that supposed to mean? Thank you for telling me pé ìyàwó lé mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àbí bó lè ṣe bẹ̀rẹ̀ sí define rẹ̀ sí pé ìyàwó lé mi. Oh please, what you not say I have to tell you when I'm going out. What you not say stop. Fún mi, I am your husband. I am your husband. I demand to know everywhere you've been. I demand to know your whereabouts in this house. Jọ́torí Ọlọ́run ariwo iná ni problem o. Èmi ni mo ń pariwo. Jọ́torí Ọlọ́run mi fẹ́ jọ́ mo bí ṣe ń gbó bí ajá. Èmi ń gbó bí ajá. Yes, ẹjọ́ iná ni problem mi ò fẹ́ jọ́ mi ò fẹ́ jọ́. Jọ́ fún mi jọ́ fún mi jọ́. Fún mi, come back here. Come back here. Ayọ̀ ló yẹ kí ìfẹ́ yìí jẹ́ o ìbànújẹ́ ni. Alábáwí alábàárò ti wá dọ̀tá ẹ̀. Ajá tó rí ní tẹ́lẹ̀ tó ń dùrù. Nísìnyí orí ni ó ń gbọ́, akọni lóminú. Kò tún gbé kọ̀ náà. Ẹ bọ̀ kí ló dé tí Dayọ̀ ń ṣe báyìí náà? Ìwọ lájọ sọ̀rọ̀ tó ní ká máa bọ̀ mí ká wá dúró díẹ̀. Adébí ń sin àrí break light ẹ̀. Iye kó tún píìkì kọ̀ọ̀lẹ̀ kó gbágo. Kí ni tí wọ́n gbé lè báyìí? Gbogbo nǹkan tó ń ṣe ó yìí fọ́ ní sẹ́mi Ọlọ́run. Bọ̀ kí la fẹ́ ṣe ń sìn? Sí nǹkan tá a fẹ́ ṣe. A máa continue láti máa try ẹ̀ náà ni. Tí ó bá dẹ̀ gbé a fún ìwé ara wa of course. Àbí ìwé ìṣàn ṣe lé wa. Okay. Olórí burúkú lòṣẹ́ láyé pàjá láì níṣẹ́ ṣe yìí. Àfi kọ́ máa pè pé wọn mọ̀ kọ́ nítorí wọn ṣe pé máa pàpọ̀.
gbọ́ ẹ sọ pé ṣẹlẹ̀. ẹ pé báwo ni ibi tí mo rìn. wọ́n ní kí n gbàdá wá tó bá ṣe jẹ́. ẹ wọ́n rà gbàgbọ́ sí i. ẹ fi lẹ́yìn. ṣé o ya wèrè. Are you alright? ṣùgbọ́n kan tó bá pè é sí yẹn dá sí. I said go inside and do what I asked you to do. ṣé pọ̀ sí ilé fún wa ó gbọ̀n obìnrin. ṣé mo lè sáàbẹ̀ báyìí? ó ń jẹun. ó jẹ. ó jẹ. fún mi mo fẹ́ kó mọ̀ pé mo go through stress láti prepare oúnjẹ yìí má jẹ́ kí effort mi wà wasted lórí oúnjẹ yìí primarily o mọ̀ pé kò ń ṣe duty mi láti dáná but because I want to make you happy I want to see you smile òun ló ṣe rí mi tí mo wọ kitchen tí mo dáná yìí má jẹ́ kí effort mi má jẹ́ kó wà wasted please eat your food kó dẹ̀ máa wo àwọn ẹran tó máa ń like yẹn ni mo sè àwọn ẹran aláwọ̀ wọ̀nyí ni mo dẹ̀ mọ̀ pé máa gbádùn ẹ̀ dáadáa. ṣé kí n bẹ́ẹ̀ kó ń jẹ báyìí. torí pé ajá kì í dédé gbó mo wọ́rọ̀ gun àga lọ nítorí olómi mo délé olúgbọ́n àjẹrò wípé kan bá ń bolómi ẹ̀ṣẹ̀ tí ń bá ṣẹ̀ olómi. kí ló dé now? Why you disturbing me? I'm supposed to be sleeping. Then fọwọ́ me. Why are you touching me? Kí ló ṣẹlẹ̀? Fún mi kí ló tó yín sọ̀rọ̀ báyìí? Báwo ni mi ṣe ní fọwọ́ kan ìfẹ́ mi? Ordinary romance tó ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó kò ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀. Fún mi. Oh God. I love you so much. Please, you know what? Jẹ́ ká tiẹ̀ jọ ní kíní ìlànà. Níbo? No, now. Just look at it. Kíni? Ara mi ti kún. Oh God. Mi ò fẹ́ gbogbo disturb ṣó dá kí n máa kígbe. Ṣó fẹ́ kí n pariwo ni? Tó bá ti mọ̀ para ẹ ti kún. Lọ sí bedroom. Omi wà ńbẹ̀, ọṣẹ wà ńbẹ̀. Help ara ẹ. Má disturb mi mọ́ jàre. Báwo ni mo ṣe máa help ara mi tí mo níyàwó náà lé? Má fọwọ́ kàn mí mọ́. Má fọwọ́ kàn. Ọmọ kílẹ̀ ti ṣú. Má fọwọ́ kàn mí mọ́ o. Má fi ọwọ́ ẹ̀kọ́ mi mọ́ tó lè ṣorí púpọ̀. Ó lágbára o. Ṣé béèyàn ṣe ń change náà nìyẹn? Àbí kò ń ṣe fún mi tí mo mọ̀ nìyí ni? Fún mi tó jẹ́ pé kò mọ̀ ju kó máa fìfẹ́ hàn sí mi lọ ní àárọ̀, lọ́sàn-án, lálẹ́. I can't wait to be your wife. I can't wait to be your husband too. Really? Of course. Ọjọ́ tí inú mi máa dùn jù láyé ni ọjọ́ tó bá eventually fi òrùka sí mi lọ́wọ́. Like I'll be the happiest woman on earth that day. I'll also be the happiest man on earth that day. And I promise to take care of you. I promise to give you joy, happiness, and peace of mind. As a matter of fact, mo máa jẹ́ kó jẹ́ pé ìwọ ni gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ máa envy. Wọ́n máa envy ẹ̀ débi pé àwọn gan máa wish pé àwọn ti wà married. Ó ṣe mo dúpẹ́ ni. Àdúrà tèmi náà máa gbà ni pé kí àwa méjèèjì ká pẹ́ fúnra wa. Àmín. And Ọlọ́run àwa jẹ́ ká ní beautiful stories láti sọ fún àwọn ọmọ wa. Àmín. Like I will make you the happiest man on earth. I will also make you the happiest woman on earth, darling. I love you. I love you too. Mo ṣẹ̀ṣẹ̀ wá ń rídìí tó fi jẹ́ wípé àwọn ọkùnrin míì ṣe máa ń di oníyàwó méjì nígbà tí wọn bá ní àbí wọn. Fún mi, má jẹ́ kí n ṣe nǹkan tí ò wù mí o. Àǹtí, mo ti rò ó títí. Mi ò ríro ló jẹ́ kí n wá bá yín. Ṣé kò sí? Mi ò understand fún mi mọ́nu lé. Fún mi tí mo date ti yàtọ̀ sí fún mi tí mo fẹ́ sínú ilé. Ẹ wò, problem tí mò ń rí pẹ̀lú fún mi ó kọjá agbára mi. Òun ni mo ṣe wò pé tí mo bá wá bá yín tẹ́ bá bá mi bá sọ̀rọ̀ bóyá ó lè change. Aunty, Fúnmi is giving me problems. Ọ̀rọ̀ tó sọ yìí ó ṣàjòjì sí mi o.
Ó funny sí mi gan pàápàá. I'm very serious, ma. Fún mi, àbúrò mi, ó ń fìtínà ẹ nílé. Ìyẹn ò lè possible now. Torí fún mi tèmi mọ̀ tó jẹ́ àbúrò tèmi o, kò lápọn. Kò ṣo ní wàhálà. So gbogbo èyí tó ń sọ yìí, ó ṣàjèjì sí mi o. Àfi tó bá jẹ́ wípé bóyá ó ní nǹkan kan, bóyá ó ní nǹkan kan tí wọ́n náà ń ṣe fún. Tó fi ń wúrúwà tó ń wù sí ẹ̀yìn. Tó bá jẹ́ pé mo ṣe nǹkan kan fún ni, àǹtí màá ti jẹ́ kẹ́ mọ̀. Ṣé mọ̀ wípé òkú kì í fara pamọ́ fẹ́ni tó bá máa sìn. Kò sí nǹkan kan tí mo ṣe fún mi. Bẹ́ẹ̀ ṣe sọ fún mi pé àbúrò yín ò lápọn yìí. Àǹtí, bóyá ẹ mọ̀ àbúrò yín dáadáa ni because fíìmù tábúrò yín play fún mi nulẹ̀. Mi ò kí ń wò tán. Mi ò ń wò tán o. Ó dà náà, bó ti wulẹ̀ wò kó rí, ìwọ ni máa bẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣáà ní sùúrù. Ní sùúrù fún torí sùúrù la fi ń ṣọkọ. Èmi á mọ̀ mo ṣe máa délé yín tàbí kí pé kó wá rí mi. Màá pè nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ kó sọ fún mi. Bóyá ó ní nǹkan tó ṣe fún ni o. Màá make sure pé ó jẹ́wọ́ fún mi lọ́jọ́ yẹn. Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ o, pé bóyá ó fẹ́ máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ ló fi ń wu gbogbo àwọn ìwà tó ń wù sí ẹ̀yẹn. Màá make sure pé gbogbo ẹ̀ pátápátá is sorted out. Auntie, mo máa really appreciate ẹ gan ni. Nítorí pé tí mo bá wà níbi iṣẹ́ báyìí, àbí tí mo bá wà nílé fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, tí mo dẹ̀ rántí pé mò ń lọlé, níṣẹ́ láyà mi máa ga sókè. Ṣó le tó yẹn ni? Auntie, ó le jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀rù á máa bà mí nítorí pé mò ń lọ sílé. Kò jẹ́ kí n mọ̀ bóyá èmi lọ kọ́nu lé àbí fún mi lọ́kàn. Àti mo ra fún ẹ. Ṣé mo sọ fún ẹ pé ìyá bàtà ń jẹ mí? Ló ṣe mo rán ẹ pé kó ra bàtà fún mi? Wo bàtà tó ra wálé yìí, mi ò mọ nǹkan tó fẹ́ ṣe sí o. Tèmi ni pé mi ò fẹ́, so dá padà. Fúnmi, come on. You are my wife. Kò dìgbà tó bá béèrè nǹkan lọ́wọ́ mi kí n tó rà á fún ẹ náà. Sórí gbogbo nǹkan tó ń ṣe yìí, àlùalá olóńgbò ni. Àlùalá olóńgbò kẹ̀dẹ̀rí, ọgbọ́n àti kẹran jẹ ni. My dear, kò sẹ́rán bí kankan tó fẹ́ kó jọ. Sórí bàtà mi mọ̀ nǹkan tó fẹ́ ṣe sí o. Mi ò fẹ́ bàtà yìí, mi ò fẹ́ náà ni mo sọ fún ẹ yẹn. So nǹkan tó ń try àti sọ fún mi ń sìn pé kí n dá bàtà yìí padà. Já padà, mi ò fẹ́. Tó bá dẹ̀ wọ́n ẹ kò bọ́ jẹ. Fúnmi, why? Kí ló dé tó ṣe ń ṣe báyìí náà? I'm trying to make you happy in this marriage. Fúnmi, why are you not making me happy? Sórí gbogbo nǹkan tó ń sọ yìí mi ò understand. Tèmi ni pé bàtà yìí mi ò like ẹ. And ìgbàkígbà tó bá wùn mí tí mo bá ní ìdẹ̀ nǹkan lọ́wọ́ ẹ̀, kò bá jọ̀wọ́ ni, kò bá jẹ́ gift ni, kò bá jẹ́ anything, ìgbà tó bá wùn mí ni màá béèrè lọ́wọ́ ẹ̀. Wọn ò dẹ̀ bí ẹrẹ́, àti wọn ò bí ẹrẹ́ kó má fún mi. Fúnmi. Wo tí nǹkan tó da tí ò bá wùn mí kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi, o ò lè force mi. Bàtà lélẹ̀ tó bá wùn ẹ̀ kò bọ̀ jẹ́, tèmi ni pé mi ò fẹ́. Fúnmi. Ìwọ ni mò ń bá sọ̀rọ̀ náà. Fúnmi, ó ṣàmọ̀ bí mo ṣe mú ẹ. Ó mọ bó ṣe special sí mi. Ó mọ̀ pé láàárín àwọn ọmọ ìyá wa, ìfẹ́ tí mo ní sí ẹ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Sister mi mo mọ̀, ṣé bí tí ẹ lọ ṣe jẹ́ pé èmi àti yín la jọ close jù. Ṣé wàá rí i pé èmi àti ẹ la close jù yẹn, òun gan ni mo fẹ́ mú lò nínú ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ yìí. Fúnmi, ọkọ ẹ wá sọ́dọ̀ mi lánàá, ó wá fi ẹjọ́ ẹ sùn mi. Dayọ̀ sọ ọ̀rọ̀, kò sí nǹkan tí ọkọ ẹ ò sọ tán. Bó ṣe ń fìtínà òun nulẹ̀, bí ò ṣe fi òun lọ́kàn balẹ̀, bó ṣe jẹ́ wípé tóun bá ń lọlé báyìí, ìṣe láyà wọn á máa ṣe kìkì nítorí ìyàwó tó wà nílé òun gbogbo ẹ̀ pátá ló sọ fún mi. Àmọ́ sórí kó tó sọ́tọ̀ ni mo ti gbà lẹ́nu pé irọ́ o kò lè jẹ́ bẹ́ẹ̀ torí àbúrò tèmi ní kò ṣeré èèyàn bẹ́yìn. Kíá ni mo sọ fún, because àwọn ọkùnrin ṣé o mọ̀ pé tó bá ń fẹ́ obìnrin wọ́n máa ń pretend ni. Tó bá di pé wọ́n gbé délé tán ìgbà yẹn ló máa ṣe gbé wà wọn jáde. Ìgbà yẹn lọ́sẹ̀ mọ̀ pé kò dáa tó láti tẹ̀lé wọn lọ sinimá, kò dáa tó láti tẹ̀lé wọn lọ pàtí, gbogbo ẹ̀ pátá ni mo sọ fún. Mo tún sọ fún wípé tí àbúrò mi tó bá yẹ pé lóòótọ́ lòun wùwà bẹ́ẹ̀ yẹn, ó ní láti jẹ́ wípé ó ní nǹkan kan tó ṣe fún ẹ tó fi ń fìyà ẹ jẹ. Wá gbọ́, kí ni nǹkan tó kọ́ ẹ ṣe fún ẹ? Sister mi, ṣé ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tí n bá sọ pé kò strange sí mi irọ́ ni mo pa. First and foremost, ipe ọkọ mi wá síbi báyìí lánàá kò dẹ̀ sọ fún mi, ìyẹn go strange sí mi. Èmi àti ẹ̀ ò jà. Ṣé mo fi máa parọ́ fún yín? Èmi àti ẹ̀ ò jà. Honestly, the only thing tí mo kàn lè ronú lọ síbẹ̀ ni pé òun àti bọ̀bọ̀ kọjọ rìn. Mo dẹ̀ ní bọ̀bọ̀ tó ń bá rìn yìí má bá rìn mọ́ o.
Ìgbà tó dẹ̀ ti sọ fún mi pé òun ti gbọ́. Ó kọ ṣàkárà ìfún bí abẹ́ ọjọ́ mélòó kan ni, and that was just it. Mi àti ọjà. In fact, kó lè dá yín lójú. Òun gangan ló wá drop mi síbí báyìí. Ìwà àtọkọ ẹ̀ ọjà. Ṣé mo fẹ́ máa parọ́ ni? Irọ́ ni o. Ẹ jẹ́ kí n pe kí n fi sí speaker. Rárá, no. Ní láti pè bọ́ mú kọ ó kọ strange sí mi ni. Ṣé pé Dayọ̀ ló wá drop ẹ̀? Ẹ jẹ́ n pè. Ó ga ọ. Àmọ́ pàápàá jùlọ. Màá bá ẹ sọ̀rọ̀ tó ọmọ ìyá mi. Fi ọkọ ẹ lọ́kàn balẹ̀. Wèrè wo ló porí mọ́ wa nídìí yẹn? Fún mi, èmi ni wèrè inú ilé mi. Èmi ni wèrè inú ilé mi. Láti ìta ni mo ti ń gbọ́ ariwo tẹ́ fi ń disturb àwọn ará àdúgbò. Wọ́n ń pè mí ní wèrè. Fún mi, are you normal? Ṣé normal at all? So ṣé yẹn ló fún ẹ ní god láti pa orin mímí àtàwọn ọ̀rẹ́ mi nídìí? Sórí pé ò ní sense. Káwé gbé kí ni ọgbọ́n ẹ̀já rẹ ọ̀dẹ òṣì. Fún mi, èmi ló pè lọ́dẹ. Ìgbà yẹn wá ń kọ́. Ọjà ẹgbẹ́ yẹn ká jójà rè. Ọkọ ìlú ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà. Ọkọ wo ni? Fún mi, this is unfair. How would you talk to your husband like that? Husband my foot kí ni iṣẹ́ bẹ́ẹ̀ jọ abẹ́ni jo? Ẹgbẹ́ jẹ́ ká jóná tábà máa jóná mi ò ráyè gbúgbúrá dáadáa. Mo ṣàṣe ń sọ̀rọ̀. Ẹ má bínú ni mò ń sọ. Ọdún mélòó gan-an nìyàwó ọ̀gá gbà lọ́wọ́ mi. Wọ́n kò máa sọ̀rọ̀ sí mi ṣáá bí àbúrò wọn. Kò yẹ kí ẹ jọ ẹ lójú. Ẹni tó máa ń wa wèrè nínú ìwà gidi. Ọ̀tọ́ta dẹ̀ fẹ́ sílé ìwà ẹ̀ dá o. Ó wọlé tán báyìí ní gbogbo kíní burúkú ẹ̀ dé bá. Àti ìwà ọmọkọ gan-an nínú ilé yìí. Ṣé o lójú ni? Tó bá lójú náà wàá ti mọ̀ pé madam lọ́kọ. Ọ̀gá níyàwó. Ó ti mọ̀ ọkàn. Ó dẹ̀ pé madam ti fún ọ̀gá ní ẹ̀fọ́ jẹ. Ẹ̀fọ́. Ọ̀nà bó ló gbà wá. Jẹ́ ń ṣàlàyé. Tí madam bá ń bú ọ̀gá báyìí, ọ̀gá kò máa wò sùn bí orí ẹran ni. Tó ọ̀gá bá tún bí jàjà máa sọ̀rọ̀ báyìí, one sentence ni. Èmi lọ́kọ. Do you realize I'm your husband? Ṣé wọn kọ́kọ́ ẹni mi? Ọ̀gá ponú. Starting ni wọ́n ní wọ́n ní finishing. Ọ̀gá ò ní finishing. Ìwọ ló sọ àbí? Àjọ sọ. Jẹ́ lọ́pọ̀ ọ̀gá wa. Àbòsí ti bá ti ń jẹ́ owó bó ṣe rí. Báwo ni wọ́n gan ṣe? Àwa mo dájú ẹ lọ o. Tó bá mọ̀ kalẹ̀ mo dá owó bí mo ṣe dúró àbọ̀dẹ̀ lélẹ̀. Èèyàn fáì mo fáì àbíyàn sí gbọ́lẹ̀ mo sí gbọ́lẹ̀. Ọ̀dẹ̀ mi ẹyin mẹ́nu gbọ́. Onílé bá wọn lọ́la ni. Why? Because you're a married woman. Oh, because I'm married, me need buy the club. How does that even correlate? Oh, correlate. Okay, what will you tell your husband? Where will you tell him you are going? That I'm going to the club and he's going to allow me. I'm very much sure. Ní pé wọn ò ní allow ẹ kó lọ. How much I love course nígbà tí mo máa bá mi dì. Fún mi. Yes. Don't you love Dayo again? Of course I do. Why did you ask? Because gbogbo àwọn ọ̀wà tó ń wù, the way you talk and every other thing. I understand. Irú ìwà wo? Because I don't seem to understand. Gbogbo I don't care attitude. I don't understand. Okay, like the last time I was but I catch from tan jo tan ṣeré. Tọ́kọ ẹ wọlé bá wa. Gbogbo ṣe bá sọ̀rọ̀. You were rude to him, and I don't like that. And today again, we respond like you don't care, you don't give a damn, you don't give a fuck. So why don't ṣàlàyé fún wa kí ló ń ṣẹlẹ̀? What is happening? It is obvious you guys are getting it all wrong. How? Really? Yes. I misunderstand the whole issue. Okay. Like the last time tí wọ́n rí first yẹn. Ìgbà yẹn mi àti ọkọ mi ní little misunderstanding, which is normal in every relationship or marriage as it may be. Èmi àti ẹ̀dẹ̀ ti settle ẹ̀ nìyẹn. Okay, bí mo ṣe sọ pé máa lọ sí party àbí máa lọ club does not mean I'm not going to tell him. I'm going to tell him and he's going to allow me. Why? Because èmi àti ẹ̀ ní understanding. Thank God, Ọlọ́run fún mi lọ́kọ ti tèmi. Like we both understand each other. And for your information, I love my husband like I love my life. Really? So there is no cause for alarm. Nísìn ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ torí kókó ẹ má lọ máa lérò pé àwa là ń kó ẹ ní gbogbo àwọn ọ̀wà tó ń fún. Bọ́ọ̀lù ẹ̀ bẹ́ẹ̀ I love club and that is the main thing. For real? There no problem there. Fún mi kó tó di pé màmá lọ nǹkan tí mò ń tẹnu mọ́ látàárọ̀ tí mo ti débi náà ni mo ṣe máa tẹnu mọ́. Ọmọ lèrè ìgbéyàwó sórí tóbìnrin bá wà ní ọkọ tí ò bá bímọ Ọlọ́run má má jẹ́ ká ṣàṣedànù àti pé ìwọ náà ṣàmọ̀ pé ìyá wa ò sí mọ́ èmi dẹ̀ ni mo kù gẹ́gẹ́ bí ìyá fún ẹ so ẹ̀tọ́ mi ni láti béèrè ó ti ń pẹ́ jù mo fẹ́ gbé ọmọ ẹ jó mi ò tiẹ̀ lè gbà á mọ́ mo fẹ́ gbé ọmọ ẹ jó àgbọ̀ tó bá dẹ̀ jẹ́ pé bóyá o ní problem kan tójú ń tiẹ̀ láti sọ fún mi má jẹ́ kójú tiẹ̀ ṣé bí we are close máa mú ẹ lọ sọ́dọ̀ àwọn alágbò àwọn iléèwé ọmọ wọn á kàgbò fún ẹ gbogbo ẹ máa flush out tó máa lóyún one time jọ nítorí Ọlọ́run
in like gbogbo bẹ ṣe ń delay yìí o. Gbọ́n ṣé kí n ṣe pé bóyá ọkọ ẹ̀ bóyá kò gbára dúró àbí ohun bóyá ń gbára sá fún àbí kò ṣe déédéé. Sọ fún mi má bá sọ̀rọ̀. Má bá yes now má bá sọ̀rọ̀. Tèmi ni pé ẹ fún mi lọ́mọ. Sister mi. Ẹ ti máa worry. Jẹ́ n worry o. Jẹ́ n worry. Ó dà. Ẹ jẹ́ kí n sọ fún yín kò sí nǹkan tó ṣe mí. Medically I am okay. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ bí alágbòtẹ́ nínú bàyẹn mọ̀ pé mi ò láìkẹ́. Ipe nǹkan korò nǹkan fà yẹn mi ò láìkẹ́ tèmi. Ṣé ẹ̀dẹ̀ wá rọ́kọ mi tẹ́ mẹ́nu bàyẹn? Ọmọkùnrin pé síbẹ̀. Ẹ káàsán. Báwo ni? Ṣé wọ́n right? Ọjọ́ mẹ́ta. Ojú tó rí yín gbogbo. Ó bèrè mi. Mo ń bèrè yín o. Ibi tó fi mí lẹ̀ lọ. Wo bàbá mi, má ní bóyá mi ò jẹ́ kó wọlé kó tó di pé mo ní mò ń lọ. Actually mo ti ń lọ tẹ́lẹ̀ náà kó tó dé. Fún mi, má gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa o. Anyway, èmi ò lè sin yín o. Enjoy, ó dà bẹ́ẹ̀ náà, àmọ́ kó di ti bí o, máa pè é. Enjoy, máa fẹ́ sọ̀rọ̀ lórí fún. All right, take care. Kò sí lọ. Dẹ̀ fi gbogbo egungun fi jì mí mú ti àwọn romantic ara ọ̀dẹ̀. Baby. Torí pé ajá kì í jẹ́jẹ́ gbó, mo wọ́rọ̀ gun àga lọ. What do you mean? He is my friend. So? What if he's your friend? Kí ló bẹ́ sódò? Àbí ṣé àwọn ọ̀rẹ́ ti tẹ́wọ́n ẹ̀rọ jókòó sílé tiwọn ni? Ṣé tó kó jí ọ̀rẹ́ ẹ̀ka ní ìtiwọn kò gbọ́dọ̀ tánìdì ni? Ṣó realize ẹni tó ń bá sọ̀rọ̀ ṣá. Ìgbà ìwọ ńkọ́, ṣé kí n kú ni torí pé jọ rẹ̀? Torí pé jọ rẹ̀ kí n kú. I'm sorry, ìyàwó ṣé mo ṣe tẹ́lẹ̀ ni? Mi ò gbọ́. Because tó bá yẹ kí mo mọ̀ pé mo ṣe tẹ́lẹ̀ ó possible kí n má tẹ̀ dẹ́sẹ̀ wọnú. Rẹpẹtẹ, ìyàwó àwọn wo, gbọ́. Jẹ́ kí n wojú ẹ̀ kó lọ wojú tèmi. Tó má ti kú, mi ò fẹ́ mọ bí ẹ ṣe tó má ti kú ni. Máa ń fẹ́ pè níyàwó ẹ mọ́, n bọ̀dọ̀ ti jẹ́ yàwó orí burúkú òṣì kan. Kí ni problem ẹ náà? Ọkọ rẹ ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú ọkọ ẹ. Àkódá o. Ọlámídé, inú mi dùn pé ìwọ náà experience nǹkan tí ọ̀rẹ́ ẹ̀ ń fojú mi rí inú ilé. But mo fẹ́ kó mọ nǹkan kan. Sórí lórí ọ̀rọ̀ Wálé máa ṣe ẹ̀. Ṣó fẹ́ wọn ṣe rántí ìgbà tèmi àti Wálé ti ń bọ̀. Mo fẹ́ kó mọ̀ pé Wálé ò kì í ṣe ẹni àrífín, especially sọ́dọ̀ ẹ. Ìwọ wá accuse Wálé òun bu àbí? Ṣó ti gbàgbé pé Wálé súnmọ́ mi is very close to me bí ìṣọ̀rùn báyìí lórí sí mi and he is very loyal. Ìṣọ̀rùn ẹ máa court. Ìṣọ̀rùn tèmi máa court. Ó máa court. Dayo, jọ torí Ọlọ́run, just take it easy, okay? Má jẹ́ kó jọ̀rọ̀ mi ló máa dájà lé láàrin yín. No, kò fàjà, ṣàlàyé ọ̀rọ̀ ni. Relax. Calm down. Ìgbéyàwó yín, like relationship ẹ̀yin méjèèjì, ó wà nínú nǹkan tí mo máa fi ń tọrọ. Let me just take my leave. Kò le tó yẹn, ó ń ṣeré ni kò mí nẹ. No, ó náà máa mí fẹ́ kí ilé wọn dàrú. Ó ti lè lọ, no. Kínú ẹ̀ tẹ̀ fi lọlẹ̀, okay? Ìyàwó. Bẹ́ẹ̀ níbo kí ló sọ sí? Oh, I'm sorry. I'm so sorry about that. Jọjọ́ ló tó bá máa lọ ìlú ẹ̀kọ́ lọ bí olórí burúkú ni. Máa ń gbàdá gbé fún ìyàwó olórí burúkú. Kó o sì lọ. Fún mi ò lè tẹ̀kẹ̀ yìí sí náà. Tani ìyàwó wọn lọ ẹ̀ ẹ̀ máa lọ. Fún mi, what is your problem? What is your problem? Kí ni problem ẹ̀ náà? Ṣó mọ̀ pé nítorí tiẹ̀ ni Wálé ṣe kúrò nílé? Ṣó mọ̀ pé nítorí tiẹ̀ ni Wálé ṣe kúrò nílé? Nǹkan tí máa fi ojú ẹ̀ rí nílé, ara ẹ̀ ò ní gbà. Kí ló fẹ́ ṣe? Ọ̀rẹ́ ṣe ní sí. Kí lè mi fẹ́ ṣe fún ẹ? Èmi. I am your husband. Dayo, ìwọ oṣù mọ́ máa halẹ̀ bí ẹta alákànnà ni mo máa fẹ́ ìṣòkò tí o fẹ́ ṣe. Fún mi, do you know who you talking to? Who are you? Go to proper. I am your husband. You husband, get out. No, kí ló fẹ́ ṣe lẹ́nà mi ni? No me. Ọ̀ṣẹ̀ fẹ́ kí lè ṣe fún mi. Ẹ má bínú. Ọ̀rẹ́ ṣe ní sí. Ọ̀rẹ́ ṣe náà. Jọ kí lédè tó jẹ́ kissing lákọ̀ọ́kọ́ fi bẹ̀rẹ̀. Mo fẹ́ fi yẹn bẹ̀ẹ́ ni pé kó má bínú. Má bínú sí bí mo ṣe act sí ẹ̀ ń lé wa yẹn. Ṣé mo kí mo ní láti act mẹ́rin kó má di pé máa lọ máa suspect èmi àti ẹ̀. Come on, but ó yẹ kó o mọ̀ pé mi náà understand. Ó yẹ kó o mọ̀ pé mo mọ̀ pé drama làwa méjèèjì jọ ń ṣe. Of course mo understand. Mo dey like bí ọgbọ́n ṣe act along yẹn. Tó ní ẹ. I have to. Darling, you look more sexy today. So that she man rẹwà lójú mi ní ẹni gbogbo wa, even from day one. Ṣé kò ń ṣe pé ń ṣe ló fi ọgbọ́n gbé mi gun ṣe áyán báyìí? Tí màá bá tán gbogbo èèyàn láyé, fún mi lọ́lá mi ò ní tán at all, because I truly love you. I love you too, babe. I love you more. I love you. Ọ̀rẹ́ ò sí mọ́ kárẹ́ ní bárí màá lókun. Ìwọ ló pọ̀ lè kó wájà, ó tún pọ̀ ló kó wá mú.
Oh, God. I am home. Darling, bulletin bọ̀ tí gbogbo ààrẹ run ti báyìí. Fún mi. Sure, okay. I love you. Me. I love you. I love you. I love you too. I've missed you. You know. I should come. Hold me. Hold me. Ìwọ rape mi àbí? Ìwọ náà yàláyà, ó dẹ̀ rape mi. Ó rò pé mi ò ní mọ̀ tó ní pé mo ti wọ́n sí. Ṣé ìwọ lè rape mi? Ṣé ní kan tó ṣe, ó máa regret ẹ̀. Fún mi, wọ́n náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu. Ṣó possible kí n rape ìyàwó tí mo fẹ́? Báwo ni kò ṣe possible? Mi ò bá jẹ ìyàwó ẹ̀ tí ìgbà tí consent tí ó bá ti tún ní mi wá kọ̀kọ̀ fọ́kọ̀ mi, tó bá ti fi tipátipá bá mi sùn, ó rape mi nìyẹn. Mo lè sú ẹ kọ̀kọ̀ tó ṣe yẹ. Fún mi, for crying out loud, I'm your husband. Ṣé o tẹ́ mi àti ẹ̀ ṣe wedding ní pé kó máa fi tipátipá bá mi láṣẹ jọṣepọ̀? Fún mi, bó ṣe wọlé lálẹ́ àná, ìwọ ló bẹ̀rẹ̀ sí ní sọ fún mi pé o love me. You told me you loved me. Kí tó ṣẹ́jú pẹ́rẹ́ o ti bẹ̀rẹ̀ sí ní kiss mi fún mi. Fún mi, ara ò kì í ṣòkúta náà ìgbà tí mi ò ń ṣòkòbó. Mo máa ní ìdàtí ìṣe kó tó wà necessary láti lè múnú ẹ̀dùn náà. What are you telling me? Èmi kí ti wọ èmi nígbà tó rí mi ò yí kí wọ́n ti ju bẹ́ẹ̀ yẹn lọ mi ò lè bá kí ti ẹ láéláé irọ́ ló pa. Èmi ń parọ́. Ṣé ní nǹkan tó ṣe yẹn nǹkan tó ṣe yẹn fẹ́ sọ́pá ṣe mú ẹ nìyẹn. Èmi Dayọ̀. Àwọn nǹkan tó ṣe yẹn ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin mi àti ẹni. Ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Yes, ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì torí pé o ti gbọ́dọ̀ mi. Oríru èyí rí àfihàn bọ́ lọ́rọ̀ ara mẹ́rin. Ọ̀rọ̀ rí ọlọ́pọ̀ látẹ̀. Madam, oúnjẹ ti ready. Oh, okay. Bá mi serve oúnjẹ ti tèmi. Fi ẹran márùn-ún sí. Kó lè bá mi ṣe juice yẹn freshly squeezed ni mo fẹ́ o. Kó lè bá mi get ice. Bá mi sọ etí kùnú wájú ẹ̀sìn. Màá ẹran mẹ́fà ló kún nínú ọbẹ̀. Tí wọ́n fẹ́ yìnyín kí ní márùn-ún sí ìbò ní sí nǹkan tó máa jẹ. Ẹran mẹ́fà ló kún bẹ́ẹ̀ tí wọ́n fún mi ní márùn-ún. Wọ́n kí ló kọ́ mi pẹ̀lú sórí orí gbogbo ṣe? Kò ní sí nǹkan tó kà máa jẹ. Ọ̀gá mi ní ewu ló ń sọ. Òfin mi báyìí kí ló kọ́ mi pẹ̀lú gbogbo yẹn? Ọ̀gá mi ní ewu ló ń sọ. Ẹ má bínú ọkọ yín. Ọkọ yàrá já ẹ̀wù. Ọkọ yàrá já ẹ̀wù ló fẹ́ fún mi bíbá. Ó lè fún ọmọ lórí ẹ̀kú tí mo já yìí ẹ̀. Ó lè fi máa ṣùpẹ́ ní ìṣèwọ́n tí wọ́n bá pè é sí. Ṣọ́ṣọ́ṣọ́ṣọ́ ni wọ́n máa ṣe kiri nílé. Ẹ́ wọ́n ṣe pé bòrò lọ́fún mi ló jẹjà rẹ̀. Mo kò sí àwọn tí màá ti sàkúrì máa fi jẹun. Nǹkan tó máa sọ nìyẹn. Wo ni freezer? Ó dàbí pé ní àwọn inú ẹ̀rọ kan sí mo ti dí síbẹ̀. Ẹgbẹ́ ẹyọ kan, bó jẹ́ fún ẹni, bó jẹ́ jọ̀lù màá mú ẹyọ kan, kí sàbúrò ẹyọ kan. Mo ti ka ọba mi gbẹ́rọ mi padà síbẹ̀ o. Ṣó ti gbọ́? Mi ò ever rò pé fún mi lè di ọ̀dájú báyìí. Ọwọ́ ẹ̀ ti tẹ ikú dancing. Ó wá ń béèrè ikú tó pa bàbá ẹ̀. Such is life. Oníranù, òpònú, ọ̀dẹ̀. Mi ò mọ reason tó ń wò mí bó ṣe ń wò mí. Mo mọ bó ṣe rí. Ń wù bí ẹni pé kó bò mí mọ́lẹ̀. Kò sí nǹkan tí Dáúdà fẹ́ dà. Because I'm in charge. Nígbà tí mi ò dẹ̀ tí ìfẹ́ sílé ń gbà yẹn. Ìlérí ẹ̀ pọ̀. I will make you the happiest man on earth. Láì mọ̀ pé I will make you the saddest man on earth ló mean. Àṣé o fi ìwà pamọ́ fún mi tẹ́lẹ̀ ni. Mo gbé ìfẹ́ mi lé ọ̀gá lọ́wọ́. Ó ṣe títí. Ó fi ẹ̀tọ́ mi dùn mí. And I don't wanna cheat. Mi ò fẹ́ bá obìnrin kankan ní nǹkan papọ̀ because of the love I have for you. Fún mi, mo ṣáà ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. Mo ń gbọ́. Fún mi, wọ́n náà wo nǹkan tó ń sọ. Ọkọ àti ìyàwó lèmi àti ẹ̀. Mo fẹ́ ní iṣu lọ́kà ni. Èmi jókòó síbi, ìwọ jókòó síbẹ̀. For crying out loud fún mi, ara ò kí ń sáfàrà náà. Kí ló dé tó ṣe ń fún mi distance wá súnmọ́ mi tí bá fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. Àwọn ọ̀rẹ́ gan máa ní bó ṣe máa ń sound lára mi. Ṣé gbogbo ìgbà ni kó máa announce ọkọ àti àwọn dàbí pé láìsí ẹnìkan ló láìkì jọ ọkọ àti àwọn ká tó sọ̀rọ̀ sẹ́pọ̀ ọkọ mi ló jẹ́ you are my wife yam. Ṣé ìgbà tó dẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí ṣé kí n kó sínú ẹ̀ ni àbí kí lọ pé barista ká wá pélé ká tẹ tent. Sọ̀rọ̀ etí mi ò di. Fún mi, èmi ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ló mú barista wọlé.
Anyway, tó bá sọ pé bẹ́ẹ̀ ló fẹ́ wà, no problem. Mo kàn ní kí n sọ fún ẹ pé mo fẹ́ kí mi àti ẹ ká lọ spend vacation wa ní Dublin ní next month. A dẹ̀ máa lò bí 1 or 2 weeks. Ká lọ síbò? For what? For me, you asking me why? Ọkọ ẹ ni mo jẹ́. Mo dẹ̀ ń bẹ́ẹ̀ sọ pé mo fẹ́ kí mi àti ẹ ká lọ spend vacation wa ní Dublin. For me, that is not too much to ask. Tí vacation bá ń ẹ ṣe, ó dẹ̀ lọ tiẹ̀ lọ́tọ̀. Èwo la bọ̀rọ̀ máa pè mí mọ́ra. Èwo la rí ìyàrá ọmọ. Go to do your own vacation on your own. I might decide to go my own vacation January. I might decide to go March. Mo lè pé December ni vacation ti tèmi. Vacation tèmi just ṣiṣẹ́ ní the same place now. Vacation tiẹ̀ ṣe vacation lọ́tọ̀ jẹ́ kí èmi náà wà lọ́tọ̀. Má pò mí mọ́ra. I don't want to go with you. Àbí ṣàṣẹ fẹ́ ṣe ọ́ ní mu ni. Ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ. So ó ń sọ fún mi nísìnyí pé kí mi lọ ṣe vacation tèmi lọ́tọ̀, kí ìwọ náà lọ ṣe vacation tiẹ̀ lọ́tọ̀. For me, that doesn't make any sense at all. Kò make sense. Fún mi. Fúnmi, I'm trying to show you care. Kí ló dé tó ṣe ń ṣe báyìí fún mi now? Mo love ẹ ni mo ṣe ń ṣe gbogbo nǹkan tí mo ṣe yìí. Mo rí ẹ tó wọlé tó lọ bí. Ṣé mi ní show concern fún ẹ ni? Ta ló bì? Ó lọ bí now, I saw you. Sórí orí èbì tó dákọ́ ọlọ́pàá gbé ẹ. Gbogbo lòun rí mi láwọn àdókò jókòó. Fúnmi, èmi ń rí ẹ láyà. Bó ṣe sọ̀rọ̀ yẹn inú yẹn kan rìn mí wá ni mo sáré lọ tutọ́ ṣé yẹn ni pé mo bì. Èmi ń rí ẹ láyà. Ó rí mi láyà jàdókò dájókòó ẹ. Darling, me understand nǹkan tó ń sọ pé mi. Kí ló understand? Ìyá ní mo ti lóyún. Oyún. Baby. Okay, o lóyún fọ́kọ ẹ àbí? Ọkọ mi báwo? Ṣé bí mo ti ṣàlàyé fún ẹ tẹ́lẹ̀ pé mi kì í jẹ́ kí bọ̀bọ̀ ìfọwọ́kọ mi. Ṣé o rò pé mò ń ṣeré ni? Kó kí fọ́kọ mi náà. Wọ́n ní mo lóyún fún. Etí wo ló fẹ́ kó máa bá wa gbọ́? Bá a ṣe ráyìn ọ̀ṣẹ́ díẹ̀díẹ̀ yìí ó dáa. But táwọn èèyàn bá lọ gbọ́rù nǹkan báyìí wọ́n rò pé ìyàwó ilé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ lóyún fún mi. Ìyẹn ni nǹkan tí mo rò bèbí. Etí tó bá wọn náà ni kò gbọ́. Ebi ni pé mo wà satisfied. Àbí ṣòwò fẹ́fẹ́ mi ni? Of course kò ń ṣe pé mi ò fẹ́ fẹ́, you know I love you. But mo kàn ń... But it's fine, sha. It's fine. Okay. Let me think about it and I'll get back to you, okay? Ó lè jẹ́ taba máa next. But trust me, good news náà ló máa jẹ́, okay? You promise? I promise you, darling. Good news náà dẹni máa fún ẹ. Jẹ́ kí n sin ẹ̀kọ́ wọn lọ́lé. Be good, okay? Of course, that mo ti ń bọ̀, but it's low urgent. In the bed, my daughter is. All right. Bọ́ Dayọ̀, kí ló ṣẹlẹ̀ tó pè mí ń pè jayà bẹ́ẹ̀ yẹn? Ọ̀rẹ́ mi, nǹkan tí mo ṣe pè ẹ́ wá síbí in the next few minutes wàá rí ṣó ti wá. Alice kò yẹ kó jẹ́ kí bí kàn tutù báyìí náà bó tẹ̀ jẹ́ nǹkan kan kéèyàn máa mú. Inú ilé ẹ̀ la wà náà. Hello. Ọ̀rẹ́. Ìwọ náà wà níbí ni. Ó sọ bọ̀ rẹ̀. Olórí mi ṣe wà pa. Ó lágbára jàre. Kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ ṣeun? Gbogbo ẹ̀kọ́ dry, kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi Dayọ̀? Àárín nǹkan kan gbẹ́nu sí ni. Èmi náà ti sọ fún wọn pé bí tutù o. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ wà very important. Really? Tí a bá ti wá sọ̀rọ̀ yẹn tán, gbogbo nǹkan tẹ́ bá fẹ́ gbẹ́nu sí, a máa gbẹ́nu sí. Okay, fine. Okay. Wálé, ṣo lè believe pé ìyàwó mi yàn lè? Kí ló sọ ń sìn? You heard me. Are you alright? No, ṣó normal. Ṣó understand nǹkan tó ń sọ? Ṣó understand gravity nǹkan tó ń sọ? Are you trying to embarrass me or what? Fúnmilọ́lá, take it easy. No, ṣó sí mú gbọ́ ni. Ní sọ̀rọ̀ fún ọkọ ẹ, kí ló ṣẹlẹ̀ gan? Wálé jọ. Kẹ́rí ẹ má fi wá sínú òkùnkùn. Nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní kẹ́ sọ fún wa.
so a lè mọ ibi tá a máa gbà come in, you understand. àbí ẹ má fi wá sínú òkùnkùn. Wálé ni kò bá sọ̀rọ̀ kó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ìdí tó fi ń yan ìyàwó mi lálẹ́ mo fi etí mi méjèèjì gbọ́ mo dẹ̀ fi ojú méjèèjì mi báyìí mo fi rí. ìgbà náà wà ń kọ́ ó dẹ̀ tí mo náà nìyẹn ìgbà náà ń kọ́ kí nìkan tí mo ṣe tí ní òṣèré no kí nìkan tí mo ṣe tó jẹ́ bàbàrà àbọ̀ òṣèré ẹ̀rí ni. Are you telling me that? àbí ṣé ọ̀rẹ́ ìfẹ́ ó fẹ́ rí ètì ni torí wọ́n sọ̀rọ̀ sí yìí ṣé ìkan tí mo ṣe ní 3 days of our wedding ṣé mi ṣe jù bẹ́ẹ̀ lọ ni. ẹ ló fún mi ṣé ó wà mí tó ti lè sọ̀rọ̀. mo lè sọ̀rọ̀ bí sí mi wá kí ló ṣẹlẹ̀. ok sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ torí ìfẹ́ tí mo ní sí ẹ ni o lóòótọ́ ni Dayọ̀ ọkọ ẹ sọ pé òun ṣe bá chief ṣòwárì tí ọkọ ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ju bá chief lọ. mi understand kí ló mean. yes hotel la wà báyìí ìfẹ́ tí mo ní sí ẹ lèmi ṣe ń pè ẹ́ o. ex girlfriend ẹ̀ kan wà mí mọ̀ bóyá o máa mọ̀. òun àti ẹ̀ lọ́jọ́ wà lóòtẹ́ẹ̀lì báyìí mo dẹ̀ wọ́n pé ò deserve nǹkan báyìí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ báyìí ojú bá chief lọ o. wọ́n ṣe kí ni níbo. relax èmi afford address hotel. dọ́tòrí ọlọ́run jọ má ṣe ní whatsapp bá mi send sms ni kò fi ṣe. ṣèbọ̀jọ́ torí ọlọ́run má ṣe bẹ́ẹ̀ ni pé mi mo sọ nǹkan kan fún ẹ ok. má worry. àwòrán èyí rí àfihàn lára ara mẹ́rin. kí ló ṣẹlẹ̀ ayé ọ̀rọ̀ ìfẹ́ kọ̀ọ̀kan mo fẹ́ sáré jáde lọ bò ibo ló ń lọ. irọ́ o èèyàn kì í dájọ́ ìgbéyàwó sọ́dọ̀ kó má dẹ̀sẹ̀ ìjì ó níbi tó lọ o ibi tó bá lọ gan ni kò sọ fún mi. mo mọ̀ àǹtí mi ẹ má worry ọdún ọkọ mi náà ni mo lọ. rárá o ní mò ń bọ̀ sí. wọ́n wá tọ́ ní mò ń bọ̀. abẹ́ màá wọ ọmọ ìkẹ́ èmi ìjọ kọ kúrò nílé yìí o torí èèyàn ò ní dájọ́ ìgbéyàwó sílẹ̀ kó tún jẹ́ irọ́ mi kò lọ lọ sẹ́ẹ̀ báwo yìí kò lọ lọ. I have to go. Ẹ má ṣe báyìí now, ẹ ní sùúrù, ẹ má ṣe báyìí. I can't do this. I swear to God Almighty. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin mi àti Ìkẹ́ ọ̀rọ̀. Fúnmi, you just have to believe me. I don't know what your problem is. I told you I am not angry. Ànàgbà tó pè mí, mo ní mi ò bínú. Èyí iná mi ò bínú. Kí ló tó fi ń fún mi problem náà? Ṣé tí olóṣèwà fi lé ilẹ̀ tó fi ń pọ̀ bíbá? Torí ọ̀rọ̀ yẹn, a ní mi ò bínú sẹ́. Mo mọ̀ pé ó bínú. Bẹ́ẹ̀ bó ṣe ń sọ fún mi pé ó bínú yìí náà ló ń jẹ́ kẹ́rù máa bà mí sí. Oh my goodness. Yes, ó ń jẹ́ kẹ́rù máa bà mí náà. Okay, bí mo ṣe sọ pé mi ò bínú ló ń jẹ́ bẹ́ẹ̀ bí a kì í sọ pé mo ń bínú dẹ̀. Because I don't know what your problem is. Ṣé bí ṣáà ló sì pé gbogbo preparation lọ? Everything is going as planned. So what is your, why are you choking me now? Kí ló dé kí ló ṣẹlẹ̀ náà? Fún mi, kí ló ṣe wà tọkọ ẹ? Ṣé mo kàn ń gbọ́ voice inú ilé ni kí ló ṣẹlẹ̀? Àǹtí ẹ ṣé mo dúpẹ́. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé. Kí ló dé kí ni mo ṣe fẹ́ kí ló dé fẹ́ máa hot nìyẹn kí láti sọ ti ṣókò máa rò pa ń jà nìyẹn. Orí ẹ̀ máa tójú. Ẹ̀wọ̀ ẹ̀yin méjèèjì ẹ ní sùúrù. Ẹ jọ̀ọ́ nítorí ọlọ ẹ má gbèsù láyé o. Ìgbéyàwó kọ̀la ẹ jọ̀ọ́ àsìkò táwa ẹ àsìkò ìdùnnú ni. Ṣe gbọ́ whatever it is tó bá ń ṣẹlẹ̀ láàrin yín iron ẹ̀ out kẹ́ settle amicably ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àǹtí mi ẹ̀ má dá lóúnjẹ àárẹ̀ ọ̀rọ̀ dùnnú là ń sọ. Kó yàjọ́ ọ̀rọ̀ dùnnú ni o. Bó ṣe sọ ó ní ọ̀rọ̀ dùnnú là ń sọ ọ̀rọ̀ dùnnú náà là ń sọ. Wá dé sí wa sọ pé àwọn ẹ̀ ṣe nǹkan kí ni mo ṣe ṣé o ṣe jù bẹ́ẹ̀ lọ ni kòròkó ń darí jìnnà ọgbẹ́ ẹ̀. Wálé ṣé o rí pé o kì í ṣe èèyàn ní Wálé ṣé o ti rí pé ẹranko gangan ẹranko lásán ni ẹ ó kàn dáwọ́ èèyàn bóra ni ṣé o mọ̀ ó kàn wí ká wá petrol nsìn ká dá sí ẹ lórí ká dẹ̀ fi náà sí kó máa wá jó lọ káwọn èèyàn ṣe máa wá béèrè kí ló ṣẹlẹ̀ ká máa wá explain pé o bá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ lájọṣepọ̀ are you mad? Wálé God àṣírí tó lòwe àwọn àgbà tó ń pé kò sọ rẹ̀ mọ́ kò sí káwé ni bá ní lòkù Wálé yìí ni o Wálé yìí wọ̀ yìí ni o. Tàtẹ̀lé mi. Ọ̀rẹ́ surprised mo sọ. Ó ti jiná báyìí mo fẹ́ kó wá lọ wò. Wálé mo ti sọ fún ẹ times without number pé mi ò fẹ́ surprise tó ń tẹnu mọ́ mi ò fẹ́ surprise náà bá sọ̀rọ̀ náà. Wá tiẹ̀ sì rí nǹkan tí mo sọ nǹkan tó máa like ni na come on kàn jẹ́ pé surprise náà níbẹ̀ yẹn but mo kàn fẹ́ pardon kékeré kan ni. Wálé ṣé nǹkan mi wà ń bí ọ̀rọ̀ yìí ni
èèyàn sọ fún ẹ pé òkè òun ò fẹ́ surprise ìwọ dẹ̀ ṣì ń insist pé o fẹ́ ṣe ó dẹ̀ fi bọ̀bọ̀ ẹ̀ lọ́rùn lẹ́nà. bọ̀ ṣeun kí ló dé tó máa ń ṣe báyìí náà why you dey do like this now o ní surprise tó fẹ́ ṣe fọ́rẹ̀ wa èmi dẹ̀ ní surprise ní support mi. ọ̀rẹ́ jẹ́ ká lọ jàre. ní sùúrù sórí ibi tọ́rọ̀ dé mi ò sọ pé mi ò rí surprise ẹ bẹ́ẹ̀ tí mo fẹ́ kó mọ̀ pé mi ò ní pẹ́ torí ìyàwó mi dúró dé mi lé. ọkọ ìyàwó já lọ. This is a surprise. Ó máa di ọkọ ìyàwó very soon. So o ní láti kọ́kọ́ enjoy ara rẹ̀ ní ọ̀sẹ̀ yìí kó tó di bó ṣe wedding because tó bá ti ṣe wedding èmi ò ní support ẹ kó ṣe gbòòyàn mọ́. wálé ó yí ẹ̀ náà ó ṣáà rí báyìí. eléyìí jẹ mí o to God. ẹ bọ ẹ jọ̀ọ́ ẹ má bínú wálé ṣé òun nìkan ló láwọn méjèèjì ní àbí kí ló ṣẹlẹ̀. Yes. Well, actually, méjì náà pọ̀ fún wọn now. God, boy. Of course. Wálé tó bá tiẹ̀ máa wá jẹ́ bẹ́ẹ̀ méjì ti pọ̀ jù fún mi. One is enough. Má worry, solution wà fún yẹn náà. Solution tó wà. Mr. Wálé àgbà ìbádà mi. Ṣé àti bí surprise ti wá yìí? Èmi ni mo ṣe ń lead o. Ìwọ ni ẹ jẹ mi, ó mú mi. Ọ̀rẹ́, Spain ni mo lè book. Ó ṣàtìrí tó ṣe ń lọ Spain ni mo gbà fún ẹ. Wálé, mi ò fẹ́ ṣe gbogbo kinní yìí. Mi ò fẹ́ ṣe rárá Wálé. Kí ló dé tó ń ṣe báyìí náà? Mi ò fẹ́ ṣe nǹkan tó máa hurt ìyàwó mi Wálé. Mi ò fẹ́ ṣe. Ẹ̀dẹ̀ máa enjoy mi o. Come on, ẹja wọlé. Ó ṣàgbọ́n nǹkan tó sọ. Ó ní mo máa enjoy ẹ̀. Ọ̀rẹ́ wọlé. Ó ní mo máa enjoy ẹ̀. Wọlé. Ẹni yóò ṣòro, wọ́n rọrọ̀ inú ẹ̀dá jìngàn. Try láti gbọ́ nǹkan tí mo sọ ẹ̀ ṣe. Wálé please torí Ọlọ́run sórí nǹkan tó bá fẹ́ sọ tó ń ṣẹlẹ̀ gangan má fàkọ sọ̀rọ̀ gangan tó ṣe ń drop glass tó ń drop gbogbo àwọn kankan lẹ́yọ kankan yẹn tó bá jẹ́ mi ni ojú òun fẹ́ yàwó èèyàn ó dẹ̀ ìjókòó bá fẹ́ máa fàkọ sọ̀rọ̀ nílé ẹ̀. Wálé máa hà ó tó ti ń sunkún sọ̀rọ̀ bá tí ń tó ń sọ̀rọ̀ ká tó gbọ́ nǹkan tó ṣe ò dáa. Dayo náà betray mi. Èmi. Ìwọ lọ́pọ̀ lẹ́kọ́ wájà ó tún polóko wá mú. Inú ẹ̀dá jìngàn ẹni yóò ṣòro wọ́n rọrọ̀ inú ẹ̀dá jìngàn. Ṣé o ṣàkíyèsí mi látẹ̀kọ́ ni? Mo notice mi ìmọ̀ kan tó ṣe ẹ́ ni. Ayáda mo tún ti rí nǹkan tí mo like. Àwọn babes mẹ́ta tí wọ́n jókòó síbẹ̀ yẹn. Fine tó bá notice tó wà láàárín lójú mi ó rà pé yẹn ló fine jù tó pupa tó tàn báyìí. Ìyí tó face wa pupa yẹn. Jọ torí Ọlọ́run rẹ bá mi gba nọ́mbà ẹjọ kó lè bá mi jẹ́ kó understand pé mo like ẹ. Wálé báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Ṣé gbogbo ìgbà ni màá máa bẹ́ẹ̀ gba nọ́mbà obìnrin ni? You should be man enough ó yẹ kó lè bóbìnrin sọ̀rọ̀ náà. Ọ̀rẹ́ ìwọ náà mọ problem tí mo ní náà ọmọ kojú máa ń tì mí please. Last time tí màá ṣe fún ẹ rẹ. Kò sí wàhálà. Okay, fún mi 1 minute mo bọ̀. All right, mo believe ẹ náà. Mo bọ̀. Ọdẹgbà alátẹ òkà ọ̀bùnrin ìwà ìdárọ̀rọ̀. Idakeji. Hello ladies. Hello princess. Hi. I'm sorry for barging into guys. Actually èmi àti ọ̀rẹ́ mi la jókòó síbẹ̀ lẹ́ẹ̀kan. Wá notice ọ̀rẹ́ mi tó dúdú tó jókòó síbẹ̀ ó ní irùngbọ̀n. Ṣé ẹ̀yin notice ọ̀rẹ́ kankan? Àtọ̀. Anyway, ìyẹn kọ́ ni issue. Sórí ọ̀rẹ́ mi tó jókòó síbẹ̀ ojú máa ń tì gan. Kò mọ bó ṣe ń bóbìnrin sọ̀rọ̀. Òun ló wá bá mi pé òun láìkẹ́ pé kí n wá bá òun gba nọ́mbà ẹ̀. Nǹkan tí mo fi wá bá ẹ̀ ni mi ò mọ̀ bóyá o lè fún mi nọ́mbà ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ dúró náà. Ẹ fẹ́ wá bọ̀ ọ̀rẹ́ yín gba nọ́mbà obìnrin. Kí ló dé tẹ̀yin ò lè sunkún ara yín? Àbí o bóyá nǹkan orin wọn àwọn ni. No. Actually nǹkan rí wọn èmi o. Kí n dẹ̀ jẹ́wọ́ fún yín èmi gangan ni mo láìkẹ́ àmọ́ mi mọ̀ bí mo ṣe máa wọlé sí ẹ lára ni mo ṣe sọ pé ọ̀rẹ́ mi ló ní kí n wá gba nọ́mbà ẹ̀. Anyway, I don't mind if you can give me your number. Now you are talking. Can I have your phone? Oh, thank you so much. All right. Ọ̀rẹ́. Oh, they believe film tí mo rí bẹ́ẹ̀ yẹn. Kí ni nǹkan náà? I swear to Almighty God mi ìrírí fíìmù yẹn rí. Kí ni nǹkan náà?
bí mo ṣe débẹ̀ báyìí tí mo kí everybody mo dẹ̀ bá pé I'm babe ọ̀rẹ́ mi like ẹ o kíní kan ọ̀rẹ́ mi fẹ́ kó ẹ jẹ and all that ó lè believe pé girl yìí sọ pé mo jẹ́ ex boyfriend òun pé kí ló dé tèmi ò ṣe jà forí ara tèmi pé èmi gangan lòun like. mo wá wò pé èyí tíṣẹ́ yẹn máa fi bọ́ síta pátápátá kémi náà jàǹfààní ẹ̀ ṣó mọ̀ pé nǹkan tèmi bá ti jàǹfààní ìwọ náà ló jàǹfààní ẹ̀ kí n má parọ́ fún ẹ mo ti gba nọ́mbà ọmọ yẹn. Yeah, it's fine now. It's fine. ọ̀rẹ́ ọ̀rẹ́ Wálé kí ló ṣe é. kò sọ no má dà mí lóhùn jàre ok ó mì pé ó ní ìwọ lòun like. Wálé ṣé kò ń ṣe pé problem wa. Yeah, no kò sí nǹkan at least ilé ló wà àbí. torí ìgbà tí mo sọ̀rọ̀ ojú ẹ̀ ti change. sí wàhálà kò sí wàhálà jẹ́ àmà lọlé. mo rò pé ká ṣe mú nǹkan kan sí. no àti sí mú dọ̀tí mi sí mú. Wálé ṣé ò lójú tì ní ṣé o gbọ́ nǹkan tó ń sọ fúnra ẹni òun náà yàn kó lọ bẹ́ẹ̀ kó obìnrin ṣé ò lẹ́nu láti lọ pé ni tí o ti ń fẹ́ tẹ́lẹ̀ ni kò ń ṣe ìyàwó ẹ̀ náà ìyẹn ń ṣe nǹkan tó sọ pé èèyàn fún ìtìlẹ̀ èèyàn fún ìtìlẹ̀ èèyàn náà. Wálé gbogbo ìyà tó tọ́ àti gbogbo ìyà tó yẹ lọ́lọ́run ọba máa fi jẹ́. Àmín lórúkọ Jésù. tó bá jẹ́ pé mo lo inú méjì pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ni. ṣòdẹ̀ rí láti èyí lọ gbogbo nǹkan tó ń jẹ́ ọ̀rẹ́ láàrin èmi àti ẹ ó ti tán. náà kò ń ṣe wọ̀ nìkan. no you don't need to kò ń ṣe wọ̀ nìkan. láàrin èmi àti ẹnu gbogbo nǹkan tó ń jọ rẹ̀ lọ́kọ́ gbogbo fámílì ẹ̀ wa àbá ẹ̀sọ̀ rẹ̀ mọ́ ti tọ́ kó láyé fún wa. ìwọ mo ti pe àǹtí ẹ tó bá dé ni mo máa mọ nǹkan tí màá ṣe sọ̀rọ̀ ẹ. Yàbọ̀dé. ìwọ ló pọlẹ̀ kó wá jà ó tún pọlọ́ kó wá mú. ìbéèrè ni kí n mú mi ṣe ẹni tí ó bá béèrè ló pọ́n rẹ̀ lójú ìdí làwọn Yorùbá fi sọ pé ṣẹ̀mí kí n béèrè òun ló pọ́n rẹ̀. fún mi kí ni nǹkan tó ń ju ẹ lọ́wọ́ tó fi jọlẹ̀ wo nǹkan tó ṣe pọ̀ ó pọ̀ ó tún pọ̀ lápọ̀ jù kí ló dé adójú ti ní ní ẹ o adó nǹkan bàǹtàbàǹtà báyìí ló ṣe ó fọ́ọ̀lù hàǹdì mi ojú gbà mí tì fún ìwọ tí mo. àǹtí àánú àǹtí ẹ̀dìdẹ́ no àǹtí ìwọ náà ni màmá no àǹtí ẹ̀dìdẹ́ ẹ jókòó. fún mi. àǹtí mo fẹ́ kẹ́ mọ̀ pé mo appreciate yín gan-an àgbáyé àdẹ̀dálẹ̀. tẹ bá rántí pé mo wá bá yín létí mo wá bá yín sọ̀rọ̀ ìyàwó mi pé kò fi mí lọ́kàn balẹ̀ nulẹ̀. bẹ́ẹ̀ni tí wọn náà bá dé rántí pé mo sọ fún ẹ pé màá pè é màá béèrè lọ́wọ́ ẹ ọmọbìnrin parọ́ fún mi ìwọ mo wá ń gbẹ̀rí ẹ̀ jẹ́ ìwọ ó dojú tì mí. àǹtí mo mọ̀ pé kò ní jẹ́wọ́ mo mọ̀ pé kò ní jẹ́wọ́ nítorí pé tí mo bá mọ̀ pé ọ̀rọ̀ jọ́sí ló sì dì mú àǹtí mo máa ti pè máa ti bẹ́ẹ̀ máa ti explain better fún ẹ mọ̀ pé ìwọ̀nba lo nínú rírìn fura mọ́ àǹtí ẹ̀ mọ̀ kò ṣàlàyé anything fún mi èmi àti ìyàwó mi wà nílé yìí ó dẹ̀ ń gbé gbogbo ọ̀rọ̀ yẹn ń gbé sínú fún mi àǹtí ó dẹ̀ gbé sínú bẹ́ẹ̀ adẹjọ́ ń gbé nílé àǹtí kò sọ anything fún mi. mo ń sori tó bá bínú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ náà ni àǹtí mi ìjọ nítorí ọlọ́run ẹ túbọ̀ bá mi bẹ̀ ẹ bá mi bọ́ ọkọ mi kó dáríjì mi ìjọ nítorí ọlọ́run ọkọ mi dáríjì mi ìgbà ìmọ̀ ni mi ò mọ̀ ni òwe àwọn àgbàlagbà yẹn ṣẹ̀ṣẹ̀ yé mi ni tó sọ wípé ẹni tó bá máa yé jẹ kí gbígbín àgbọ̀n àìlẹ́mí ìdáríjì ló kó bá mi báyìí nítorí pé mi ò kí ń forgive ni àmọ́ gbogbo mistake mi gbogbo ẹ̀ ló ti yé mi báyìí mo fẹ́ kó dẹ̀ lójú wípé mo máa change lálákọ̀ọ́kọ́ máa lẹ́mí ìdáríjì tó ló ṣe kókó dẹ̀ ṣe pàtàkì ẹlẹ́ẹ̀kejì máa lẹ́mí sùúrù tí wọ́n fi ń gbálàyé tí a fi mọ̀ tójú tọrọ ṣọdẹ̀ rúmi inú mi yìí máa wá bí mo ṣe máa ṣe ṣáánú mi ọkọ mi ká lè má gbégbé àlàáfíà. ayé wa padà máa bá wí gidi gan wàá rí ayé wa padà jọjọ. kò wá ń ṣe pé wọ́n bára wọn lájọṣepọ̀ lásán o wọ́n bára wọn lájọṣepọ̀ títí kìíní burúkú ìfi ní oyún àǹtí tí mo bá wá jẹ́ àbúrò yín ẹ̀jẹ̀ yín ọmọ ìyá yín ọmọ bàbá yín ṣe máa advice mi kí n fẹ́ kìíní burúkú tó dúró síwájú mi. ẹ dá mi lóhùn. Èmi o.
jẹ́ àbúrò yín. Kò yẹ nìkan ọ̀rẹ́ ò sí mọ́ kárẹ́ ní bárí màá lókù. Ìwọ lọ́pọ̀ lẹ́kọ́ wájà ó tún pọ̀ lọ́kọ̀ wá mú. Inú ẹ̀dá jìn gan ẹni yóò ṣòro